Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Aajo Omo apá kejì. Jíjẹ́díwọ́ apá kìíní fíìmù yìí tí ò bá ti wo apá kìíní fíìmù Aajo Omo ẹ gbìyànjú láti lọ wò torí wípé fíìmù yìí ó dùn ó sì lárinrin fíìmù tí ẹ máa nífẹ̀ẹ́ sí ni fíìmù tí ẹ máa like gidi ni. Ẹ̀yin tèmi Aajo Omo la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́ni tí ò bá ti wo fíìmù yìí ẹ gbìyànjú láti lọ search rẹ̀ lórí YouTube kí ẹ wo fíìmù yìí. Ẹ̀yin tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi wò wá kò ní fọ́ ètò tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi ṣé ẹ rò wípé ọmọ arákùnrin yìí ṣe tí ó ń sá kíjokíjo tí ó ń gbébọn kiri nítorí ọmọ rẹ̀ ṣé ẹ rò wípé ọmọ rẹ̀ yóò padà kú ní apá kejì ni tàbí ẹ rò wípé ọmọ rẹ̀ yóò padà yè kí lẹ lérò wípé yóò padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù yìí nǹkan tẹ́ bá lérò wípé yóò ṣẹlẹ̀ ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ ẹ má ṣe gbàgbé láti tẹ subscribe button kí ẹ tún máa lọ. Ẹ̀yin tèmi ẹ tó bá ní ká má bọ̀ òun là ò ní dé bá ń lé lágbára Èdùmàrè ó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.